A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Labour Party ti fara kí bí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ṣe kéde gómìnà Hope Uzodinma láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ọjọ́ Àbámẹ́ta ní ìpínlẹ̀ Imo. Àjọ INEC ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Uzodinma wọlé sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti gbégbá orókè ní ìjọba ìbílẹ̀ 27 tí ó wà láàrin ìpínlẹ̀. INEC ní ó gba sáà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí ó ní àpapọ̀ èsì ìdìbò 540,008. Ní ìpínlẹ̀ Kogi, olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú APC Usman Ododo náà gbégbá orókè pẹ̀lú àpapọ̀ èsì ìdìbò 446,237. Níbi tí wọ́n ti ń kéde èsì ìdìbò yìí lálẹ́ àná ọjọ́ Àìkú ni aṣojú INEC akàwé-gboyè Johnson Orama ti sọ wípé pẹ̀kírẹ̀kí ni Muri Àjàká láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP) tẹ̀lé Ododo pẹ̀lú àpapọ̀ èsì ìdìbò 299,052. Dino Melaye láti ẹgbẹ́ òṣèlú PDP rí àpapọ̀ èsì ìdìbò 46,362. Lékè Bèjìdé láti African Democratic Party ní 21,891 nígbà tí Adéjọ Ọ̀kẹ́mẹ láti Labour Party rí 567 èsì ìdìbò ṣàjọ. Àpapọ̀ gbogbo àwọn tí ó fi orúkọ sílẹ̀ fún ètò ìdìbò jẹ́ 1,932,474. Àwọn tí wọ́n ṣe òǹtẹ̀ orúkọ wọn jẹ́ 794,500. Àjọ INEC ní 9,601 ìbò ni wọ́n fagilé nínú 791,890 àpapọ̀ ìbò. Ní ìpínlẹ̀ Bayelsa, àjọ elétò ìdìbò ní àwọn yóò kéde èsì ìdìbò láti ìjọba ìbílẹ̀ Bras àti Gúúsù Ìjọ̀ lónìí ọjọ́ Ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọkọ̀ èrò òfurufú Boeing 737 ti iléeṣẹ́ Eurocontractors ni a gbọ́ wípé ó jábọ́ nígbà tí ó fẹ́ balẹ̀ lówùúrọ̀ àná ọjọ́ Àìkú ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò kú tàbí farapa, àjọ olùṣèwádìí ìjàmbá Nigerian Safety Investigation Bureau (NSIB) tí í ṣe àjọ iléeṣẹ́ ìjọba àpapọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkọ̀ yìí rí ìjàmbá tí ó pọ̀ bí ó ti dé sí pápákọ̀ láti ìpínlẹ̀ Èkó láàrin aago 11:13 òwúrọ̀. Adarí ọ̀rọ̀ ará ìlú fún àjọ NSIB James Ọ̀dáùdù sọ eléyìí nínú àtẹ̀jáde. Wọ́n ní ìwádìí ti bẹ̀rẹ̀. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé bí ọkọ̀ òfurufú ti balẹ̀ àti pẹ̀lú ìgbìyànjú àti kúrò lójúnà eré sísá runway ni ó fi imú gún koríko. Èyí ló mú wọn ti ibi ojúnà àti gbéra yìí pa títí di ìgbà tí wọ́n fi wọ́ ọkọ̀ ọ̀hún kúrò. Bí a kò bá gbàgbé wípé bákan náà ni ọkọ̀ òfurufú aládàáni private jet tí ó gbé mínísítà fún agbára Adébáyọ̀ Adélábù náà ṣe fimú sọlẹ̀ nígbà tí ó fẹ́ balẹ̀ ní pápákọ̀ òfurufú ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìlú Àbújá ní ọ̀sẹ̀ tí ó kọjá. Àjọ NSIB ti wá pè fún ìròyìn láti ọ̀dọ̀ àwọn ará ìlú bóyá a rí ẹni tí ó bá ní àwòrán tàbí àkàálẹ̀ fídíò tí yóò ṣe ìrànlọ́wọ́ fún ìwádìí ìjàmbá tí ó wáyé ní pápákọ̀ òfurufú Àbújá. Bákan náà ni wọ́n rọ ará ìlú àti àwọn akọ̀ròyìn kí wọ́n má polongo àwọn èrò inú ọkọ̀, kí wọ́n má sì ṣe àhesọ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún títí ìwádìí yóò fi parí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn kan tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ wọn ni a gbọ́ wípé wọ́n yìnbọn pa alága NANCA wọ́ọ̀dù kìíní láti ẹgbẹ́ Young Progressive Party (YPP) olóyè Joe Mohl. NANCA wà ní ìjọba ìbílẹ̀ Àríwá Orumba ní ìpínlẹ̀ Adamawa. Ní ìpínlẹ̀ Anambra, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn ìpàdé láàrin ará ìlú àti aṣojú ẹgbẹ́ Àríwá Orumba àti South Federal Constituency Chinwe Nnabuife. Àwọn tí ìpàdé náà ṣojú wọn ní ìpàdé ọ̀hún dá lórí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó pàṣẹ àtúndì ìdìbò láàrin Nnabuife àti ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) fún Àríwá Orumba àti
ti ilé ìjọba àpapọ̀ níbi ìdìbò gbogbogbò ọdún 2023. Àwọn agbébọn tí wọ́n dé pẹ̀lú ọkọ̀ Lexus 350 SUV ni wọ́n rọ̀jò ìbọn sókè kí wọ́n tó dábọ̀ bo Mohel ní Village Town Hall. Bákan náà ni wọ́n jí ẹnìkan gbé. Nnabụefe ni wọ́n ṣẹ̀rùbà wípé kò gbọdọ̀ polongo ìbò ní Nanka níbi tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ àtúndì ìbò, ṣùgbọ́n ní ọjọ́ Àbámẹ́ta ni ó lọ ní ìpàdé pẹ̀lú ẹgbẹ́ YPP ní wọ́ọ̀dù kìíní Nanka. Mohel ni ó pe ìpàdé yìí. Lójú ẹsẹ̀ tí Nnabụefe kúrò níbi ìpàdé ni àwọn agbébọn dé tí wọ́n sì pa alága wọ́ọ̀dù. Nígbà tí wọ́n kàn sí alága YPP Moses Obi, ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ṣùgbọ́n ó ní àlàyé ọ̀rọ̀ náà kò tíì já geere. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ DSP Tochukwu Ikenga sọ wípé ikọ̀ ọlọ́pàá kò tíì gba irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀. Ó wáá rọ àwọn tí ìjàmbá yìí ta bá kí wọ́n lọ ṣe àfisùn ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ó bá wà nítòsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ni wọ́n ti gba kùmọ̀ lórí láti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lẹ́yìn tí wọ́n pàdánù nínú ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pè tako èsì ìdìbò. Àwọn sínétọ̀ àti aṣojú-ṣòfin ni wọ́n ń kojú ìṣòro yìí láti ọ̀dọ̀ ẹ̀ka ìdájọ́ bí ilé-ẹjọ́ ṣe gba ẹrù wọn dà síta lẹ́yìn oṣù 5. Akọ̀ròyìn ṣe àgbéyẹ̀wò kókó ohun tí ó mú ọ̀pọ̀lọpọ̀ wọn gba ìjúwe ilé ní ilé ìgbìmọ̀. Àwọn aṣòfin 5 ni wọ́n ti ní kí ó lọ rọ́ọ̀kúnlé. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) pàdánù àga, wọ́n rí 2 padà. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) rí 3 bí wọ́n ṣe pàdánù àga 2, nígbà tí ẹgbẹ́ òṣèlú Labour Party pàdánù ẹyọ kan. Ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, kò dín ní aṣòfin 12 tí ilé-ẹjọ́ júwe ilé fún. Nínú 12 yìí, 2 wá láti ẹgbẹ́ òṣèlú PDP, 3 láti Labour Party, nígbà tí ẹyọ kan wá láti APC. Fún àwọn tí ó jẹ àǹfààní ìdájọ́ ilé-ẹjọ́, ẹgbẹ́ òṣèlú APC ní ìjókòó 8, PDP 2, NNPP 1, APGA 1. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ti sọ wípé bí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ṣe jáwé olúborí fún sáà ẹlẹ́ẹ̀kejì ìbò ṣe àfihàn iṣẹ́ takuntakun rẹ̀ nígbà sáà àkọ́kọ́. Akpabio sọ eléyìí nínú lẹ́tà ìkíni tí ó fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Imo lẹ́yìn tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) kéde rẹ̀ lánàá ọjọ́ Àìkú. Ààrẹ ilé ìgbìmọ̀ kí Uzodinma fún iṣẹ́ àti ìfọkànsìn fún ìjọba tiwantiwa tòótọ́. Bí ó ti sọ wípé ìjọba rere ti lékè irọ́, Akpabio tẹ̀síwájú wípé òun kí gómìnà pẹ̀lú àwọn ará ìpínlẹ̀ Imo kú oríire ipò tí ó tọ́ sí i gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo. Ó ní bákan náà ni èyí ṣe àfihàn wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) fìdí múlẹ̀ dáadáa ní ẹkùn gúúsù ìlà oòrùn, tí àwọn ará ẹkùn yìí sì gbà wọlé. Pẹ̀lú gbogbo ìhàlẹ̀, èròǹgbà ìyanṣẹ́lódì àti ìpurọ́mọ́ni-takoni láti ọ̀dọ̀ àwọn ọ̀tá, Ọlọ́run gbàkóso. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi Chris Amionu-Wane ti ṣe àmì ìdálọ́lá fún ọlọ́pàá onípò ńlá 82 (82 senior police officers) tí wọ́n fún ní ìgbéga lẹ́nu iṣẹ́. Lára àwọn tí wọ́n fún lámì ẹ̀yẹ ni olùrànlọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá 2 tí wọ́n di igbákejì kọmíṣánná, chief superintendent ọlọ́pàá kan tí ó wá di olùrànlọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá, superintendent ọlọ́pàá 2 tí ó wá di chief superintendent, igbákejì superintendent kan tí ó di superintendent pẹ̀lú àwọn 76 olùrànlọ́wọ́ superintendent tí wọ́n di igbákejì superintendent. Lẹ́yìn àmì ìdálọ́lá tí ó wáyé nínú ọ́fíìsì rẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá Gbagandaji ní Birnin Kebbi, ni ó wá rọ àwọn onípò tuntun yìí láti rí ipò tuntun gẹ́gẹ́ bí èrè iṣẹ́ àṣekára àti ìfọkànsìn. Bákan náà ni kọmíṣánná sọ wípé ipò tuntun yìí wá lẹ́yìn ìbọwọ́lù láti ọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu nípasẹ̀ Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun àti àjọ iléeṣẹ́ ọlọ́pàá. DSP Ali Yusuf tí ó ṣaṣojú àwọn onípò tuntun yìí nígbà tí ó ń fèsì gbóríyìn fún ìjọba àpapọ̀
ọ̀gá ọlọ́pàá àti àjọ ọlọ́pàá bí wọ́n ṣe kà wọ́n kún ẹni tí ó yẹ fún ìgbéga. Ó ní àwọn yóò sa gbogbo ipá láti ran IGP lọ́wọ́ nínú gbígbógun ti àìsí ààbò ní ìpínlẹ̀ Kebbi àti orílẹ̀-èdè lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Adarí ìjọ Divine Army Ministry International Wòlíì Olúṣẹ́gun Akínyàdé ti fi àlá rere rẹ̀ hàn wípé Ààrẹ Bọ́lá Tinubu yóò darí orílẹ̀-èdè Nàìjíríà wọ ìṣerere, kò ní fi ṣe ohun tí orílẹ̀-èdè ń là kọjá. Níbi ìsìn ọjọ́ ìsinmi tí ó wáyé ní olú ilé ìjọsìn rẹ̀ tí ó wà ní Àkútè, ìpínlẹ̀ Ògùn ni Wòlíì Akínyàdé ti fi ìgboyà sọ̀rọ̀ wípé Ọlọ́run ní òun ti fi kọ́kọ́rọ́ agbára lé Ààrẹ Tinubu látẹ́lẹwọ́ láti ṣí ilẹ̀kùn àṣeyọrí. Ó ní orílẹ̀-èdè yóò gba ìyípadà àrà ọ̀tun lórí ọrọ̀ ajé. Àsọdájú wòlíì yìí jinlẹ̀ látàrí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ ni olúborí nínú ìdìbò ọdún yìí. Bákan náà ni wòlíì ní Ọlọ́run ní kí òun sọ fún ìjọba àpapọ̀ kí wọ́n yọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu, ṣùgbọ́n ó gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé wípé òun á jọ̀wọ́ ìgbésẹ̀ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra. Ó ní ìgbésẹ̀ yìí yóò kó ipa pàtàkì láti jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè fẹsẹ̀ rinlẹ̀. Wòlíì tẹ̀síwájú wípé kí Tinubu ké sí àwọn adarí ilẹ̀ Ìgbò kí ó béèrè lọ́wọ́ wọn bóyá wọ́n ṣì nífẹ̀ẹ́ sí àti wà nínú òṣèlú. Wòlíì Akínyàdé ni a gbọ́ wípé ó ti sọ oríṣiríṣi àsọtẹ́lẹ̀ fún àwọn oníwèé ìròyìn tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì wá sí ìmúṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé bí wọ́n ṣe fi ẹ̀yìn Dínómè láyè láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP gbolẹ̀ níbi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Kogi tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Ìròyìn jábọ̀ wípé Mẹ́láyè rí ìjákulẹ̀ níbi ìdìbò gómìnà ọdún 2023 bí Usman Ahmed Ododo láti ẹgbẹ́ òṣèlú APC ṣe jáwé olúborí. Gómìnà Adélékè ni ó jẹ́ alága ìpolongo ìbò fún PDP nínú ìdìbò ọ̀hún. Nínú àtẹ̀jáde tí alága APC ìpínlẹ̀ Ọ̀ṣun Tajudeen Lawal bu ọwọ́ lù ni ó ti ṣe àpèjúwe ìjákulẹ̀ Mẹ́láyè gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ fún Adélékè. Wọ́n ní èyí yẹ kí ó jẹ́ jígí láti fi wo ṣàkún ohun tí yóò ṣẹlẹ̀ sí ìdìbò gómìnà ní ọdún 2026. Lawal tẹ̀síwájú wípé Adélékè ni ó kó bá ìjákulẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi nítorí wọ́n pọ́n ọn lé ju bí ó ti yẹ lọ tí wọ́n fi ṣe alága ìpolongo ìbò. Ó ní ó ti wá hàn gbangba báyìí sí àwọn tí ó ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ wípé orí lásán ló kó o yọ nígbà ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú gbogbo ẹ̀sùn àṣemáṣe tí wọ́n fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ European Union ti pè fún ìwádìí lórí bí ìròyìn ṣe jábọ̀ wípé láàrin 100 ènìyàn ni wọ́n pa ní orílẹ̀-èdè Burkina Faso lọ́sẹ̀ tí ó kọjá. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ aṣòfin ilẹ̀ òkèèrè fún àjọ European Union Joseph Borrell ni wọ́n ti sọ wípé lára àwọn tí wọ́n pa nípa ìfọnáfọnṣu yìí láti rí àwọn obìnrin àti àwọn ọmọdé. Bákan náà ni orílẹ̀-èdè United States kọ̀rọ̀ ojú sí ìṣekúpani yìí bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì lè sọ gbangba àwọn tí ó wà nídìí ìkọlù tí ó wáyé ní ọjọ́ 6 oṣù kọkànlá ní abúlé Zango. Borrell pe àwọn ológun ilẹ̀ Burkina Faso láti tàn mọ́lẹ̀ sí rògbòdìyàn tí ó so mọ́ ìṣekúpani yìí ṣùgbọ́n àwọn ológun kò tíì fèsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.